lọ sọ pé ìyá rẹ̀ pa bàbá rẹ̀ pa ìyá rẹ̀. Bẹ́ẹ̀ni sà. Sọ̀rọ̀ sókè. Bẹ́ẹ̀ni sà. Lẹ́nu sí máìkì. Bẹ́ẹ̀ni sà. Ìwọ lọ sọ pé bàbá rẹ̀ pa ìyá rẹ̀. Bẹ́ẹ̀ni sà. Bàbá rẹ̀ pa ìyá rẹ̀. Bẹ́ẹ̀ni sà. Láti ìgbà tí dádì mi ti la. Bàbá dà má bọ̀ wá jókòó. Ọmọ ìlú wo ni bàbá rẹ̀? Ọmọ Ìbàdàn. Ìbàdàn ni wọ́n. Bẹ́ẹ̀ni. Mọ kẹrin. Wọ́n fẹ́ bú mi pa lálẹ́ yìí. Ẹ̀yin lẹ́mọ̀ ẹ mọ̀ bú mi o, èbú òṣù. Bó ló ṣe jẹ́? Ọdún yìí náà ni gbogbo ẹ̀ ṣẹlẹ̀. Mẹ́mi máa báyàn fọṣọ, wọ́n dẹ̀ máa báyàn pọn mi tà. So bí wọ́n wá bí dádì mi ṣe tán bá ti báyàn pọn mi tán báyàn fọṣọ, owó yẹn ni wọ́n máa fi ń fún wa lóúnjẹ. Ìgbà mi wọ́n á gba pure water mi, wọ́n á gba mínírààsì àwìn, wọ́n máa tà. Tówó yẹn bá ti wá pọ̀ lọ wọ́n máa lọ fún wọn ní owó ọjà tán gbà ní àwìn yẹn. So bí dádì mi ṣe dé ní àtèkó ní àmọ́ṣẹ́ tán ṣe ní Èkó, wọ́n wá sọ pé ṣe báwọn ti sọ fún mẹ́mi, wọ́n dẹ̀ kí n fún mẹ́mi ní owó oúnjẹ. Wọ́n wá sọ pé ṣe bí àwọn ti sọ fún mẹ́mi wípé kọ́ má báyàn fọṣọ, kọ́ má báyàn pọn mi mọ́. Wọ́n wá mú ọjà, wọ́n wá dànù, wọ́n wá mú owó ọwọ́ wọn bọ́ ṣe fọ́ká sí títì nìyẹn. Mo wá rí pé mẹ́mi sáré fóònù, mo wá ní níbo ni mẹ́mi sáré lọ báyìí. Mẹ́mi wọ́n wá fẹ́ sáré lọ pé ẹni tó ní títì yẹn pa dádì mi tútù ti bẹ̀rẹ̀ o pẹ̀lú nǹkan tán ṣe báyìí. Bí dádì mi ṣe tẹ̀lé wọn nìyẹn, bọ́ ṣe gbé igi eléṣò dání nìyẹn. Gbogbo ẹlẹ́ẹ̀lẹ́ ló mọ̀, kò sẹ́nibọ̀dì tí ó mọ̀ lẹ́lẹ́ẹ̀lẹ́ yẹn. Bọ́ ṣe gbé igi eléṣò dání yẹn, dádì mi dẹ̀ là mọ́ wọn ní wájú bí wọ́n wá sá lọ. Bẹ́ẹ̀mi kọ́ sọ pé kí n lọ wo mẹ́mi nìyẹn. Mo wá yí mẹ́mi tán fọwọ́ kórí tán sunkún gidi gan, tán sọ pé ó ti sọ àmọ́ wá ní pé kí ló tẹ̀ fi fọwọ́ kan. Bí mo ṣe gbọ́ wọn kúrò, mo wá yí pé èṣò ni wọ́n láàmú wọn bẹ̀. Mo wá ní pé kí ló dé tí kinní yóò fi yọ. Bí mo kàn ṣe bí mo kàn fagídí yọ kíní yẹn lẹ̀ jẹ́ wọ́n á yọ gidi gan mọ́ èèyàn. Wá ní pé kí n tú ìró òdì wọn, wọn ọ̀dẹ̀ wẹ́ ní tí mo wá tú ìró òdì wọn, mo wá fi so wọn lórí. Èèyàn kan ṣàbọ̀ aṣọ fún mẹ́mi pé kán wọ aṣọ yẹn. A ṣáà gbé wọn dé hospital, a kọ́kọ́ gbé wọn sí hospital UCH, wọ́n sọ pé àwọn ò lè gbà wọn. Bí wọ́n bọ̀dá kan báyìí ṣe rí wa nìyẹn, bó ṣe ẹ̀pù àwọn abá gbé wọn lọ sí Jericho. Nígbà tán gbé wa dé Jericho yẹn, wọ́n á bá wọn rán orí wọn yẹn tán. Bọ́ ṣe tún gbé wọn délé, dádì mi tún mú wọn, wọ́n tún ná wọn, wọ́n mú irin kan báyìí. Mo lè gbogbo nǹkan tó fi nà wọn ó wà nílé, mo lè lọ mú kinní yẹn wá. Wọ́n tún mú irin yẹn náà, wọ́n tún fi nà wọn èké. Mẹ́mi kan lọ jókòó sí sọ́kà, wọ́n wá sọ pé ó tiẹ̀ ti sọ àwọn pé ṣé káwọn wá lọ para wọn ni. Mo wá ń bẹ̀ ọ́ pé mẹ́mi má para yín ṣe mọ́ àwọn fámìlì yín kọ̀ọ̀kan. Wọ́n sọ pé àwọn ò mẹ́nibọ̀dì fámìlì àwọn pé àwọn ti gbàgbé ibi táwọn ti wá. Nǹkan tí mẹ́mi sọ nìyẹn. Mo wá ń bẹ̀ ọ́ pé mẹ́mi ẹ má sunkún ẹjọ́ irú eléyìí ò ní ṣẹlẹ̀ mọ́. Mẹ́mi ṣáà ń sunkún ní alẹ́ ọjọ́ tí kinní yẹn tún ṣe wọn. Mẹ́mi ṣáà ń sunkún aṣáà ń bẹ̀ wọ́n pé kán jọ kí wọ́n má sunkún. Àtìgbà yẹn ni mẹ́mi wá ti ń ṣe bí ẹni tí wọ́n gbádùn mọ́, bí pé kán máa ṣe bí wèrè, kán má rí nǹkan nulẹ̀, kán sọ pé iná ń jó nínú ilé, gbogbo ilé ẹ wá wò nǹkan o, iná ń jó nínú ilé. Bí kí mẹ́mi máa pariwo kiri, kán máa pọn ọmọ sẹ́yìn, kán máa gbọ́n ọmọ sáré kiri, kán máa fa àbúrò mi dání, kán máa sáré kiri pé nǹkan báyìí ṣẹlẹ̀. Àtìgbà yẹn bí mẹ́mi kàn ṣe gan mọ́nu ilé nìyẹn. Bí mọ́mì ṣe kí ni? Oníwọ̀n gan mọ́nu ilé. Bí mẹ́mi ṣe gan mọ́nu ilé, eyín wọn ti gan, ara wọn ti gan mọ́lẹ̀lẹ̀. Àwa mú nǹkan ta fẹ́ ṣe máa ti pé gbogbo àwọn èèyàn, báwọn èèyàn ṣe pé onímọ́tò wà nìyẹn pé ká gbé wọn sínú mọ́tò, ká gbé wọn lọ sí hospital. Bá ṣe gbé wọn dé hospital yẹn, wọ́n fẹ́ gbà wọn lọ́wọ́ wa. Àwa bẹ̀ wọ́n pé kó jọ pé èló lẹ máa gbà. Wọ́n sọ pé àwọn máa kọ̀ fún wọn ní omi lásán pé ká lọ mú 12,800 wá. A ṣáà ń wá owó tá fi fún wọn ní owó yẹn, a ṣáà ń tọrọ owó ta tó rí owó yẹn san. Bí wọ́n ṣe dé nìyẹn, wọ́n wá lọ sọ́yà àkáǹtì, wọ́n wá lọ gbé 8,000 wá. Bí ẹ̀gbọ́n mi yìí bó ṣe ń ṣe wàhálà tó ń tọrọ owó tó ń wọnú òjò tó ní ẹjọ́ ẹ fún mi lówó, bí dádì kan ṣe rí nìyẹn, lọ́kọ́ 12,000 fún. Bá ṣe kó owó yẹn, àwa kówó yẹn dé hospital yẹn kó tó lè gbà wá. So èèyàn àmọ́ ẹni tó fún dádì. Èèyàn wa lórí TikTok ẹ dákẹ́ cry emoji, ẹ jọ̀ọ́ ẹ má lo cry emoji, ẹ tún dé lálẹ́ yìí ọwọ́ yín ya sí cry emoji, ẹ fojú sunkún, ẹ má fọwọ́ sun. Ó yá. Bí dádì mi ṣe èèyàn kan wá sọ fún wa pé àwọn fún dádì mi ní 50,000 pé bá ṣe dé hospital yẹn, wọ́n sọ pé a gbọ́dọ̀ lọ ṣe test fún wọn, pé tá a bá ṣe test fún mọ́ mi ipe nǹkan mi lè ṣẹlẹ̀ sí wọn. Wọ́n dẹ̀ fún wọn 50,000 pé kó lọ fi ṣe test. Wọ́n wá mówó yẹn, wọ́n wá nà jẹ. Nǹkan wá ṣe kíní ìyẹn ti lọ ń gbà yẹn o. Bó ṣe ṣẹlẹ̀ ní àná yẹn, èmi ń kọ́ṣẹ́ hairdresser. So mo wá lọ sọ́dọ̀ ọ̀gá mi mo wá sọ gbogbo àlàyé yẹn fún ọ̀gá mi wá sọ pé bóyá kí n gbé ọbẹ̀ yìí lọ, bóyá wọ́n lè rí nǹkan fi jẹ. Bí mo ṣe fẹ́ wọnú lé báyìí, dádì mi dúró sẹ́nà ọ̀nà, wọ́n sọ pé mi ò gbọ́dọ̀ wọlé. Mo wá ní kí ló ṣẹlẹ̀ tẹ́ fi jẹ́ kí n wọlé. Mo ṣáà fi agídí wọnú lé yẹn, wá sọ pé kémi gbé ọbẹ̀ yẹn sílẹ̀ pé kí n má jí mẹ́mi. Nígbà tí mo wọnú ẹ̀gbẹ́ báyìí lọ fi sùn,
bó kàn ṣe dalẹ́ ni ẹ̀ pé wọ́n ṣe bí wọ́n ní pé kí n má wọlé mo dẹ̀ béèrè lọ́wọ́ àwọn àbúrò mi mẹ́ta pa kí ló ṣẹlẹ̀ tí dáàdi mi fi sọ pé kí n má wọlé o wọ́n sọ pé àwọn ò mọ anything tó ṣẹlẹ̀ pé bó ṣe ní pé káwọn náà bọ́ta nìyẹn o bó kàn ṣe di alẹ́ mo kàn ní pé jẹ́ kí n tẹ̀ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ wò ní inú ilé yìí tán fi sọ pé kí n má wọlé bí mo ṣe ráwọn àbúrò mi tó sun passage yẹn máa ń kí ló tẹ́ fi sun passage ó ní dáàdi mi ló lé àwọn bọ́ta pé káwọn sun passage bẹ́ẹ̀ mi kàn ṣe sọ pé kí n wọlé wò mo tẹ̀ wò bóyá òtútù ló mú mẹ́mí nígbà tán sùn báyìí mi ò mọ̀ pé wọ́n ti kú wọ́n wá gbé òkúta sìmẹ́ǹtì wọ́n gbé sí wọn lábẹ́ ẹsẹ̀ wọ́n gbé yọ̀ sí wọn láyà wọ́n wá fi ìborùn wọ́n wá fi bò wọ́n ní ara mọ́ ojú wọ́n wá fi kinní sí wọn ní imú àtẹ́tí ìtọ́ wá ń jáde lẹ́nu wọn bẹ́ẹ̀ mi kàn sì sọ pé bóyá òtútù ló mú wọn kí n ṣí ìborùn yẹn kí n múro mi kí n fi dàbò wọn lára bí mo ṣe ní pé kí n ṣí nìyẹn mo bá yí pé òkú rè o tí mo sáré kiri bí mo ṣe pàdé wọn nìyẹn wọ́n wá sọ pé tèmi ò bá fẹ́ fojú sunkún ọmọ táyé tèmi ò bá fẹ́ bàjẹ́ tèmi bá lọ ro ẹjọ́ àwọn kiri pé òkú wà nulẹ̀ tó kú síbẹ̀ páwọn máa pè mí bí ìyá tèmi náà ṣe kú ìkan tó sọ nìyẹn ó wá di alẹ́ àná wọ́n wá ń fi àdá lé èmi àti ẹ̀gbọ́n mi níbi tó ti fàdá lé mi ibi tó ti fẹ́ mú mi dání báyìí tó fẹ́ fà mí láṣọ ibi báyìí ni aṣọ mi ti yá mo lè mú dádì mo lè lọ mú àdá yẹn wá nínú ilé níbi tó fi sí àdá tó fi ń lé wa yẹn wọ́n mú àdá wọ́n fi ń lé wa kiri àdúgbò nígbà tó wá ń lé wa tán àwa mọ ibi tó ń lọ lálẹ́ ọjọ́ yẹn táwọn èèyàn bá ti rí wọn pé jẹ́jẹ́ kí ló ṣẹlẹ̀ wọ́n máa sọ pé nǹkan kan ò ṣẹlẹ̀ ẹni tí ò ṣẹlẹ̀ wọ́n ṣàní pé ká máa wọnú ilé wa sùn àwa lọ sí ọ̀dọ̀ neighbor wa bẹ̀ wọ́n pé dádì mọ́mí ẹ jọ̀ọ́ o ṣé a lè sún passage yín tí lè fi mọ́tà tiẹ̀ wá bi tí wọ́n tiẹ̀ ti máa help wa o òkú yẹn dẹ̀ wà nínú ilé ó wà nínú ilé àtọ̀sánà ni kíní yẹn ti ṣẹlẹ̀ tí wọ́n fi sọ fún wa tán dẹ̀ sá lọ ní alẹ́ àná yẹn wọ́n wá fòkú lẹ̀ sínú ilé wọn dẹ̀ mọ̀ pé èmi máa wà nulẹ̀ wípé màá rí òkú yẹn o so àtọ̀sánà ni kíní yẹn wá ti ṣẹlẹ̀. ó wá sọ pé wọ́n ti sin mọ́ mi. so àwa jí láàárọ̀ ìgbà yẹn a jí láago 5 òjò sí ìrọ̀ ní ìgbà yẹn a ṣàtọrí bọnú òjò àti ìwẹ̀ látàárọ̀ bá ṣe wà yìí àdẹ tí fi anything kọ ẹnu bá ṣe wà yìí bá ṣe ń sáré kiri làwọn èèyàn wá ní pé àkí ló ṣẹlẹ̀ àwa ṣàlàyé fún wọn bí mọ́mì kan báyìí ṣàṣe fún wa ní 5,000 wá júwe ibi báyìí fún wa pé ká wá sí ibi bíbá yìí o pé a máa rí ìrànlọ́wọ́ bá ṣe ní pé ká wá síbí ni àwọn dádì yìí bóyá bí àwọn mẹ́ta àtàwọn àǹtí kan náà wọ́n tẹ̀lé wa wọ́n ṣàdélé a rí pé ká tó délé wọ́n ní pé àwọn ti sin òkú tó jẹ́ kí a fojú wa méjèèjì rí nígbà tó ń sin òkú yẹn agídí gan ni àwọn dádì yìí fi mú wọn wá tó fẹ́ wá síbi bíbá yìí tó jẹ́ pé kò ń ṣèjọ àwọn ará ilé náà rí wọn nígbà tó ń sin òkú sẹ́ńkúlẹ̀ wọ́n ń sin òkú yẹn wọn ò jẹ́ ká rí nígbà tó ń sin wọ́n wá rẹ́rìn àwọn dẹ̀ ló pa wọ́n àwọn ni tí wọ́n bá la kíní yẹn mọ́ wọn kíní yẹn ò ní ṣẹlẹ̀ sí wọn àwọn dẹ̀ ló pa wọ́n àǹtí mi náà tó dàgbà wọ́n lọ lé wọn kúrò nílé wọ́n gbà tó lé wọn kúrò nílé làǹtí mi lọ lóyún tó wá bímọ sílẹ̀ wọ́n tún sọ pé kọ́ gbọmọ yẹn lẹ̀ wọ́n tún lé wọn lu ègé àtìgbà yẹn àwa ti rí àǹtí mi mọ́ báyìí wọ́n wá sọ pé àǹtí mi ò sí Nàìjíríà mo wá sọ fún ọ pé ṣẹ́yìn lẹ mú wọn kúrò Nàìjíríà tẹ̀fi sọ pé wọ́n ò sí ní Nàìjíríà. kí lórúkọ àǹtí ẹ̀ yẹn. Dúpẹ́ kí ni. Olúmi kan. Dúpẹ́ Olúmi. Bẹ́ẹ̀ni sà. Olúmi kan. Bẹ́ẹ̀ni. mo sẹ́yìn náà jẹ́ Olúmi kan. Bẹ́ẹ̀ni girl surname for dad mi. Adéjàre lórúkọ ẹ̀. Surname dad mi. Olúmi kan. Bẹ́ẹ̀ni. You are not from Ibadan. I'm from Opoyosa. My grandfather built out at Opoyosa. Agbule Ajalaruru sir. ẹ̀sìn wá jẹ́ Olúmi kan. Ìbàdàn wo ló ń jẹ́ Olúmi kan. Mi ò lè parọ́ fún yín. I have my brother. Mo ní àwọn ẹ̀gbọ́n dáadáa. Ìbàdàn ẹjọ́ Olúmi kan. Ọmọ Òpó ni mí sà. gbogbo àwọn ẹ̀gbọ́n wọn ló ti bájà tán tó jẹ́ pé ẹ̀gbọ́n wọn kan kò láìkì wa mọ́ tó ti bájà tán tó jẹ́ pé tán bá lọ ilé ẹ̀gbọ́n wọn wọ́n lè máa fẹ́ fìgò fọ́ ẹ̀gbọ́n wọn lórí tẹ́ bá wọnú ilé gan báyẹn lè rí gò tẹ́ máa rí gò tí wọ́n fi bó ṣe pọ̀ nínú ẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn dádì yìí tó tẹ̀lé wà lọ agídí gan ló fi mú wọn dé bí wọ́n fẹ́ wá síbí báyìí kò sẹ́nibọ̀dì tí ó mọ̀ wọ́n lẹ́lẹ́ẹ̀lẹ́ pé. jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu tiwọn náà ẹ káalẹ́ bàbá. Ẹ káalẹ́ sà. orúkọ yín. Orúkọ mi ni Adéjàre Olúmikan. Àwọn èèyàn máa ń mì sí Jẹ́jẹ́ Ànábì lẹ́lẹ́ẹ̀lẹ́ àti lẹ́kọ̀ọ́ ní Island. iṣẹ́ kí náà ṣe. Iṣẹ́ àwọn tí wọ́n máa ń tẹ̀lé àwọn ẹnjìníà kọ́ ilé ni mo máa ń ṣe sà. so iṣẹ́ kí náà yín ṣe lẹ́yìn ẹnjìníà tẹ̀ ń tẹ̀lé PA ẹnjìníà ní. irọ́ mi ń ṣe PA engineer. iṣẹ́ kí náà wá ṣe. mo máa ń bá wọn ṣiṣẹ́ ilé dẹ̀ máa ń bá wọn mójútó site. iṣẹ́ kí náà yín ṣe nídìí iṣẹ́ ilé tẹ̀ ń ṣe bíríkìlà ní ni
carpenter. mo máa ń ṣe bricklayer mo dẹ̀ tún máa ń bá wọn mo máa ń bá wọn short site. ok security. bẹ́ẹ̀ ni sà mo lọ́gà. ó sì ń yé mi bọ̀ ni labour gan-an lè máa ṣe. no mo máa ń ṣe labour náà but mo tún máa ń ṣe àmì personal work tèmi náà fúnra mi. what are the personal works you used to do. bí ní ìsìn tẹ́ àwọn ọ̀gá mi bá ti ra ilé tán bá ti rà tán bá ti fẹ́ wò tán nídìí irin ibẹ̀. ẹ mọ bá wọn yọ irin yẹn. bẹ́ẹ̀ ni sà. ok personal work náà nìyẹn. ok bó ló ṣe jẹ́. ẹ ṣe gan dáàdì ó ṣẹlẹ̀ wípé lóòótọ́ èmi ni mo fẹ́ yàwó mi láti Èkó ó dẹ̀ bí ọmọ mẹ́ta fún mi lẹ́kọ̀ọ́ but to short the story short. to short the story cut. ok ẹ má bínú dáàdì so Adébàdàn ìgbà tá Adébàdàn ní. nítorí ìyàwó yín kú yẹn. àárọ̀ àná ìgbà tí mo gbé lọ. excuse me you have to hold on for now. àná ní ìyàwó yín kú. àárọ̀ àná ni sà ìgbà tí mo gbé lọ sí. àná mi ṣe béèrè gbẹ lọ mo kàn rí i pé ẹ̀rín yẹn dùn ẹ̀rín yín tún dáa gan jẹ tí ìyàwó ẹ̀ wà láyé lọ ẹ̀rín wù yín rí gan. dad ọlá ìpè irọ́ mi happy ọlá ìpè irọ́ tó ń pamọ́ mi. ló jẹ́ ẹ̀mọ́ rẹ́rìn tó báyìí. because mi mọ̀ kó tí mo tún fẹ́. bẹ́ẹ̀ ni nà ẹ tí ìyàwó ẹ̀ kú jẹ́ tó yẹ kó mọ̀ rẹ́rìn. so dad ó ṣẹlẹ̀ pé. èké ànábì àbí. jẹ́jẹ́ ànábì. jẹ́jẹ́ ànábì. mo wà ní ibi iṣẹ́ ní last 3 weeks ni mo wà ní ibi iṣẹ́ mo ṣáà rí i pé wọ́n ń pè mí kíkankíkan mo wá wò pé kí ló ṣẹlẹ̀ mo wá gbé kọ yẹn because bàbá òyìnbó tó wà lẹ́gbẹ̀ẹ́ lé wa òun ni wọ́n máa ń pè mí so tí bá ti pè tí má dẹ̀ fẹ́ fún wọn lówó náà ó ní woman kan ní ẹgbẹ̀jẹ̀ stimani tí màá send owó yẹn sí màá wá ní kí wọ́n pè é lè kó lọ gbà so wọ́n ṣáà pè mí jọ sátidé yẹn mo dẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ níjọ sátidé yẹn mo wá try láti ṣiṣẹ́ yẹn tán èmi àtọ̀gá mi lájọ dé Benjamin ọ̀gá mi ní kí n máa lọ́lé ọ̀gá mi àwọn wọ́n lọ́lé tiwọn ìgbà tí máa délé ní bí ọwọ́ bí nǹkan bíi 10:30 to 11 mo bá ìyàwó mi tó ti gan mi báwọn méjèèjì yìí lọ́dọ̀ ìyàwó mi even though gan 4 to the last àti last born mi bá ọmọ tí ọmọ mi bí first born mi bí òun nìkan ni mo wá bá lọ́dọ̀ ìyàwó mi tó wá ń wo ìyàwó mi báyìí kò lè ṣe kankan èmi náà wá sáré ṣùgbọ́n pé kí ló ṣe ó ti gan ó tiẹ̀ ti collapse mo ṣe sáré lọ pé máṣíìnì yẹn bàbá òyìnbó tí mo máa ń pè wọ́n lẹ́gbẹ̀ẹ́ lé wa àwọn náà wà ń bẹ̀ mo sáré lọ pé bàbá yẹn pé kán wá help mi oyè yín wọ́n ṣàwá help mi àgbè sí orí ọ̀kadà lálẹ́ ọjọ́ yẹn hospital mẹ́ta làgbèdé tí wọ́n ti gbà àwa ẹnìkan. hospital kìíní. ọ̀dọ̀ màmá títí. no kọ hospital yẹn. màmá títí la máa ń pè. hospital kejì. a gbé lọ sí unity. hospital kẹta. ẹlẹ́lẹ́ center. níbo náà ti wá gbà. wọ́n gbà ní west wing hospital ní àtìmálọ ológun ẹ̀kọ́ ibi ọjà ẹlẹ́lẹ́ yẹn ọ̀nà sáìdì orí ọlá ní hospital yẹn wà. wọ́n ṣàwá gbà pẹ̀lẹ́bẹ̀ wọ́n jẹ́ ká wọlé wọn ò tètè fún ní treatment wọ́n sọ pé màá deposit táwọn bá fẹ́ treat ẹ pé màá deposit 50k àyà mi já wípé 50,000 mo ṣàbẹ̀ wọ́n pé kán jọ nítorí ọlọ́run mi ì fẹ́ jẹ́ kí ọmọ ilẹ̀ yìí kú ìyàwó mi ni something like that wọ́n wá lọ pé dókítà wá fún mi lókè ìgbà tí dókítà dé dókítà náà sá sẹ́yìn ó wò báyìí. ọmọ mélòó lọmọ ilẹ̀ yẹn bí fún yín. 5 ni sà. okay. so dókítà náà dé ó sá sẹ́yìn ó wò báyìí wọ́n fẹ́ attend sí at the end of the day dókítà ṣáà lọ kọ ìwé kan nínú anybody wọ́n sọ pé ń ṣe nǹkan lóòótọ́ ẹgbẹ́ mọ́tò ẹgbà wọn wè báyìí níjọ́ Sunday ní last month yẹn so mo wá wò báyìí pé wẹ́ lè rí. last month. yes going to ending mo wá wò báyìí pé lè rí Alhaji Yẹ́misí jẹ́ ká máa lọ aṣáà lọ́lé ìgbà tá a délé mo rí ara ìyàwó mi pé ó ti balẹ̀ omi tí wọ́n fà fún yẹn ó ti balẹ̀ mo wá ń jẹ́ kó máa yé ẹni pé ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká fi bí pa wúmà yìí mọ́ o tá a bá tẹ̀ tí ì rí treatment oògùn ẹ jẹ́ kó máa jẹun kó dẹ̀ máa mú mi so at the end of the day
ó wá wọ̀ lára ibi tí sickness yẹn ti ń wọ̀ lára nítorí pé kò rógùn lò. Mo wá sọ fún ọmọ mi pé wá ní mo ṣe wà ní mo wà yìí o, kò sí nǹkan kan mọ́, mo ti gba sálárì mi, ó yẹ mi ì dẹ̀ tí ì padà lọ sí ibi iṣẹ́ láti gbà yẹn going to a month and a week báyìí tí mi ti padà lọ sí ẹnu iṣẹ́. So mo wá jẹ́ kó yé pé wo mo wá jẹ́ kó yé mo wá jẹ́ kó yé ọmọ mi wípé ó dàbí pé a máa lọ tún rí aláàjì padà o, but nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ní fi ẹsẹ̀ lásán rìn lọ, jẹ́ ká gbé mọ́mí ẹ̀ change kọ́ dẹ̀ wà lọ́wọ́ mi bíi 15k. Ìgbà tí máa lọ gbé mọ́tò onímọ́tò lóun máa gba 7,000. Mo ní no problem, ibi tá à ń lọ náà àánú náà ni a lọ rí gbàǹbẹ̀. Wàhálà yẹn gbàtà á dẹ̀ dé bíbá gbé, mo gbéyàwó mi mo gbé wá sí bíbá ẹ̀. ẹ̀yin àti tani. èmi òun àti ìyàwó mi mo gbé wá, mo dẹ̀ ṣe gbédé mo máa mọ́tò yẹn páàkì. Bó ṣe páàkì ó ti sọ fún mi pé kí n má dóhùn dúró tẹ́lẹ̀, ìyẹn onímọ́tò yẹn. Mo kàn sáré gbéyàwó mi kúrò ní mọ́tò, mo wá gbé báyìí mo wá gbé dání. Wọ́n wá jẹ́ kó máa yé mi pé kì í ṣe báyìí, kí n dá padà, kí mo wá ní ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́, aláàjì ni mò ń wà, ẹjọ́ torí Ọlọ́run mi ì fẹ́ kó kú ni ẹjọ́. Wọ́n ṣáà tẹ́tí mi pé kí n gbé sínú mọ́tò yẹn pa, wọ́n ti dó ní mọ́tò yẹn dúró, onímọ́tò náà ti ń kàn mí lójú. Mo wá gbé sínú mọ́tò, mo wá gbé padà lọ. Onímọ́tò yẹn ó ní mo ti dóhùn dúró, ó fẹ́ gba 10,000. Mo ṣáà fi agídí fún ní 8,000, wá jẹ́ 15,000 tí mo fún. Mo wá wò pé owó tí mo wé sí láì rí aláàjì kò dáa o. Mo ṣàwá filẹ̀, ó wà nulẹ̀, ó yẹ yín. Mo wá wò pé wẹ́ níjọ́ tí aláàánú bá dé a máa rí àánú, a máa tọ́jú ẹ̀. Mo ṣáà jẹ́ kí ó máa jẹun, mi ì jẹ́ kí wàhálà kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sí. Mo wá máa ń jẹ́ kó yé eléyìí pé wá o, mo wá jẹ́ kó yé yẹ́mi sí mi second born mi rèé pé wá jọ ìwọ náà ó sì ń try eléyìí ó ń kọ́ṣẹ́, jọ má jẹ́ kébi pamọ́ mi ẹ̀ o, jọ nítorí Ọlọ́run, nítorí pé èmi náà máa wá nǹkan tí mi lọ bí iṣẹ́ bọ̀ máa wá nǹkan tí ẹ̀yin náà máa jẹ, mi ṣáà lè máa tọrọ owó fún ẹni tó sùn àti ẹ̀yin pé ẹ fẹ́ jẹun. So ẹ jẹ́ kí n wá nǹkan lọ, ẹ̀yin kẹ́dẹ̀ẹ́rẹ́ ẹ lọ máa fìyà yín gbowó, wọ́n máa sọ fún mi ẹ̀ẹ́dẹ̀ tún ní kówó yẹn délé, but mi kíá mo ṣáà ń ṣe tèmi. Ó wá ṣẹlẹ̀ wípé ó wá di ní àná, ó lọ pọn mi, ó lọ gbálẹ̀ ní iwájú ilé wa ní ilé àwọn bàbá ẹlẹ́fọ̀ ọ̀sẹ̀ kan. Níjọ́ Friday ló gbálẹ̀ yẹn tán, ó wá ẹ̀kan ti wá fún lówó, wọn wá fún lówó, ebi dẹ̀ ń pa ayẹ mi ò dẹ̀ ní change. Màmá Bẹ́lẹ̀ sọ̀rọ̀, ó máa gbẹ́run, ó máa ṣàn mi, eléyìí náà ó máa ń ṣàn mi ni. Màá wò pé wẹ́ no problem. Mo wá mú dandan pé lọ gbowó yẹn káàtì ẹ̀ fi tọ́jú yẹ kí yẹ fi jẹun. Ìyẹn ní àárọ̀ ní alẹ́ ìjẹta, ó wá di ní àárọ̀ mi mọ̀ pé ìyàwó mi gan ó ti ṣe tán, ó wá sọ pé òun fẹ́ ṣeré jáde. ní ìyàwó yín. Láago 4 tí mo jí wọn, mo jí eléyìí pé kán wá lọ pọn mi, eléyìí máa ń ṣagídí pé òun ní pọn mi, ó yẹ kí n gbálẹ̀ nínú ilé gan bó ṣe wà. Eléyìí wá gbé báf, àbúrò ẹ̀ náà gbé báf. Ìyàwó mi wá dìde, mo wá níbo ló ń lọ, ẹ̀mí mi ṣáà ní kí n tẹ̀lé. Mo wá tẹ̀lé dé títì, ó wá jókòó sẹ́gbẹ̀ẹ́ títì, ó wò wá tá a fi fún mi tán tí mo rí gbé àwọn ilé tí mo tún lọ fi sọ wọ́n lé. Ìgbà tí mo lọ sọ wọ́n, mo wá padà wá pẹ̀lú ilé. Ìgbà tá a fẹ́ máa lọ́lé, ó wá yà níbi tẹ́lẹ̀ ti fẹ́ gbowó. Mo wá ń kí fún pé kí ló dé tó máa wá yà níbà, ó ní kí n fòun lẹ́jọ́. Ó ṣàwárí, ó ní kí eléèkan lẹ̀kan ẹni yẹn ó wá jáde. Ẹni yẹn wá bá sọ̀rọ̀ pé kó má bínú, pé kóhun tó jáde ní àárọ̀ àná yẹn òun máa fi 1,000 yẹn òun máa fún labour òun kan. At the end of the day kò wá fún labour yẹn, ìwọ dẹ̀ ti lọ sí school, èmi dẹ̀ ti sáré gba ọ̀dọ̀ ọ̀gá mi lọ bóyá mo lè rí change gbà lọ́wọ́ ẹ̀. Ìgbà tí mo rí change tèmi náà máa dẹ̀ fi dé padà, mo ti báyàwó mi pẹ̀lú first to the last born mi tí yẹn tẹ̀ ti ń sáré bọ̀. Níbo ló ń lọ? Ó lé mi lòún wá bọ̀, kí ló ṣẹlẹ̀? Ó ní kí wá wo mọ́ mi òun bó ṣe ń ṣe. Mo ṣe sáré nìyẹn. Ìgbà tí màá dé ọ̀dọ̀ ìyàwó mi ti ń potọ́, ó ti ń gan báyìí. Mo ṣe sáré pé nìyẹn, mọ́mi dúpẹ́, mo ṣáà ó wálẹ̀, ara ẹ̀ wálẹ̀. Mo wá sáré lọ sí títì,
ní garage mo lọ bá mọ́gàjì ìbíkúnlé òun ni chairman wọn lẹ́lẹ́yẹlé mo wá lọ bẹ̀ bàbá yẹn wá mọ́tò fún mi à ń pe driver yẹn ní ejò a wá gbé driver yẹn bá mi gbé èmi náà ni mo gbé nǹkan mi pẹ̀lú òun náà ni no òun ti lọ school àbúrò wọn fourth born mi mo wá gbé èmi náà ni mo gbé so a wá dé Babalẹ́gbà hospital state tó wà ń bẹ̀ wọ́n rí báyìí wọ́n gbà wọ́n ní máa lọ Jericho mo gbé dé Jericho náà rí báyìí mo tẹ̀ ti gbé sórí wheelchair pé kí n ti wọlé kọ́ sáré Jericho wo báyìí Jericho kọ́ sọ pé UCH mo wá bẹ̀ wọn mo dọ̀bálẹ̀ pé mi ń lówó UCH olówó ló ń lo ẹjọ́ test lásán mi tí ì rí ṣe ẹ tó wá ní máa lọ sí UCH kọ́ wá lọ rí test kọ́ máa sọ pé 500,000 1 million mo wá jẹ́ kó yé driver yẹn pé jọ máa gbé mi padà sílé ìgbà tó gbé mi padà sílé bó ṣe gbé mi padà sílé báyìí tí driver yẹn mo tẹ̀ ọkàn wò because driver yẹn sunkún gidi gan ó sunkún gidi gan mo wò báyìí mo ní kí ló ṣẹlẹ̀ kò sọ ọkọ fún mi mo wá gbéyàwó mi wọlé ìgbà máa gbéyàwó mi wọlé èmi àti ẹ̀ náà lájọ wà nínú ilé pẹ̀lú fọ́tò di láàsìn yẹn pẹ̀lú ọmọ mi lájọ wà nínú ilé aṣáà ń treat ẹ̀ bẹ́ẹ̀ ni mo lọ po kókó gbígbóná wípé kó lè mú mo po tíì kó lè mú gbígbóná kò mú mo wá wò báyìí pé kí ló ṣẹlẹ̀ mo wá sọ fún ọmọ mi pé kó lọ bá mi pe ọkùnrin 2 sí 3 wá wípé bóyá tán bá dé a máa rí ó máa survive ìgbà tí ọmọ mi máa lọ tó máa dé obìnrin ló pè wá àwọn aláriwo mo ní kì í ṣe ẹ̀yin mo ní ọkùnrin ní kó pè wá ìyẹn ẹ jáde mo lé wọn jáde lóòótọ́ mo lé àwọn obìnrin yẹn jáde ó wá kù èmi nìkan pẹ̀lú ọmọ mi àṣà ń dù ó yẹ yín ẹ̀ǹkan náà ó kọ̀ wálẹ̀ ni ó dákẹ́ sí mi lọ́wọ́ kì í ṣe mi mo pa ẹ̀yin tẹ́ bá tẹrùn wọn nú dáadáa wọ́n máa jẹ́wọ́ because irọ́ náà ń pa tẹ́lẹ̀ ògógóró ló pa ìyàwó mi mo dẹ̀ máa ń sọ fún ilé máa ń ra fún na ìyàwó mi sick á fún wọn lówó pé kán lọ ra ògógóró wá fóun. èmi tí ẹ fẹ́ sọ̀kọ̀ ọ̀rọ̀ tó sọ dadi tẹ́ẹ̀sì wà ní ṣe bí àwọn ẹ̀gbọ́n yẹn ṣe wá bá mi lé mo kọ̀ kí ló ṣẹlẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n wá ní àti Àgídìgbò ni mo wá calm down wọ́n ní àwọn fẹ́ rí mo wá béèrè pé kí lẹ fẹ́ rí mi fún ṣé kò sí wàhálà kí ló ṣẹlẹ̀ o wọ́n ní kò sí nǹkan kan mo ní ìgbà tí mo ti ráwọn ilé ó ṣàmà ní nǹkan tí ó ṣẹlẹ̀ bóyá wọ́n ti wá ẹ̀gbọ́n yẹn náà ni ẹ̀gbọ́n yẹn ṣáà sọ pé kò sí wàhálà mo wá ṣàlàyé fún wọn pé ìyàwó yìí máa ń mọ̀ gògóró gan ni. gidi gan mo dẹ̀ máa ń sọ fún. ṣé lóòótọ́ ni ṣé mọ́mí yìí máa ń mọ̀ gògóró. èmi ò mọ̀ bóyá wọ́n mú àbí wọn kì í mú o tó pé nǹkan tèmi mọ̀ tó ṣẹlẹ̀ àti ìgbà tó ti da mínírààsì wọn tó fi la kíní yẹn mọ́ wọn àti ìgbà yẹn ni mẹ́mi ò tí gbádùn ọjọ́ tó ti wá ẹjẹ́ sànkọ́ ọjọ́ tó ti wá gan mọ́lé yẹn èmi mo gbé wọn wálé nígbà tí mo gbé wọn wálé yẹn wọ́n ná mi pé kí ló tí mi fi wọ́n sílẹ̀ ní hospital yẹn ẹ lè béèrè lọ́wọ́ àwọn àbúrò. kí ló tó ṣe gbé wọn wálé. àwọn dókítà yẹn ló ní pé nǹkan mi lè lọ ṣẹlẹ̀ pé kí n gbé wọn wá sílé wọ́n fún mi lówó pé kí n fi gbé wọn wá sílé wọ́n wá náà pé kí ló tèmi fi gbé wọn wá sílé ó wá di alẹ́ ọjọ́ yẹn. dúró let's say èmi máa ń láì kéèyàn sòdòdò. bẹ́ẹ̀ni. o lè má rà fún mọ́mí ẹ̀ rí. èmi ò rà fún wọn rí. but ó mọ̀ pé mọ́mí ẹ̀ máa ń mú ògógóró. mi mọ̀ bóyá wọ́n máa mú èmi máa lọ bí iṣẹ́ mo máa lọ kọ́ṣẹ́ tèmi. wọn mú rí lójú ẹ rárá. wọn mú rí lójú mi. mọ́mí ẹ̀ ò mọ̀ ògógóró rí. tó fi mọ́ last born. ẹgbẹ́ microphone sọmọ ẹ lẹ́nu. wọ́n sọ pé dáàdì mi ló máa ń kọ́ àwọn bó ṣe máa ń mú gògóró. ń dádì ẹ ló kọ́ àwọn. wọ́n ní kó tó bí ẹ̀gbọ́n mi kó tó bí gbogbo wa wọ́n ti máa ń kọ́ àwọn bó ṣe máa ń mú gògóró ó ti wá mọ́ wọn lára. ok. láì ṣiṣẹ́ bírí. débìrì ní sọ gògóró ni. mi kọ́ ló gògóró sà ọmọ Ìlọrin ni Ìlọrin Èkó mo ti fẹ́ mo dẹ̀ lọ́gọ́ mọ́mọ́yọ̀ mo lọ tọrọ ẹ̀ àtìgbà tá a dẹ̀ ti fẹ́ ra a máa ń jà. lẹ́tà ń gbé yàn yín lẹ́kọ̀ọ́. bàbá mi ló kọ ìgbà tí mo dẹ̀ ti Èkó dé ìbẹ̀rẹ̀ adé sí. sẹ́yìn nìkan bàbá yín bí ni. èmi nìkan kọ́ sà ọmọ 8 ni
bàbá mi bí ọkùnrin méjì. ẹ̀yin nìkan lẹ wá wà níbẹ̀ nínú ọmọ bàbá yín. ṣé nílé yẹn. nínú ọmọ bàbá mi àti ìyá mi èmi ni last born, èmi nìkan ni mo wà nílé yẹn pẹ̀lú ọmọ bàbá mi ẹyọ kan kì í ṣe ìyá mi ló bí. ní ẹlẹ́ẹ̀lẹ́ àbí. bẹ́ẹ̀ ni sà. ọmọ ìlú bàbá yín. ọmọ Ìbàdàn bíbá yín ni ọmọ Poyọ̀sà Sunday Olúmikan. ibi tó ń mú mi mọ̀ nìyẹn. ẹ mọ̀lú bàbá yín I tell you. opó ni mo mọ̀ ṣáná fi mọ̀. ìsọmọ Ìbàdàn I tell you. kò sí ẹni tí ń jẹ́ Olúmikan nìbàdàn. ẹ bá ti gbórúkọ Ìbàdàn ẹ ti mọ̀ àwọn ọkọ̀ tó jẹ́ pé ó dùn pé ó nítumọ̀ ó ní tí ẹ so mọ́ tẹ́ fi mọ̀ pé tí wọ́n fi sọ ni Olúmikan ò sí Ìbàdàn bí ṣe wùlẹ̀ ọmọ lọ́mọ Ìbàdàn o kò sí Olúmikan Ìbàdàn bóyá àwọn bàbá yín ti dé Ìbàdàn ti pẹ́ tó wá jẹ́ pé ibi tí wọ́n dé sí nìyẹn tí wọ́n wá bí ẹ̀yin sí tẹ̀ wá mọ̀ ìdí ni tẹ́ fi mọ̀ sọ pé Ìbàdàn tó ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ sọ pé ẹ̀yin ṣe Ìbàdàn nìsín ilé ìwò náà ló kù tẹ́ ẹ mọ̀ ẹ mọ̀ lémi náà. mi dé Ìbàdàn náà nìkan ni. kò síbi tí Ìbàdàn ò gbà. lẹ́yìn ìlú ìyá mi Ìjẹ̀bú Òde ọmọ tá à ń tẹ̀bọ̀. àgbo àwọn orúkọ gan tí wọ́n bá bẹ̀ gan mu jù Ìbàdàn lọ tẹ́ bá l'Olúmikan ní tẹ́ níjẹ̀bú ní a sì fara mọ́ pé orúkọ ń bá bẹ̀ mu Olúmikan ìṣe orúkọ Ìbàdàn èèyàn kan ní Olúmikan sound like Ondo name orúkọ yẹn ṣe orúkọ Ìbàdàn anyway tẹ́ bá ti dákọ̀ Ìbàdàn mọ̀ but Mr. Olúmikan. sá. Welcome to the channel. Please subscribe. 75 people ni wọ́n pa. bẹ́ẹ̀ni wọ́n ṣó ẹ ní kíní tán lé wọn dáhùn. nígbà tó tún máa yá wọn tún kọ lẹ́tà wá gbá wọn tó ń bọ̀ and then they came. nígbà tó. bàbá Táíwò Sótọ̀mí wá láti Káyàmá. Káyàmọ́ ní Kwara State. bẹ́ẹ̀ni ogun ló lé mi kúrò ń bẹ̀. ẹgbẹ́ ọ̀nà sí mike kí ni ẹ ló lè kó Káyàmọ́. bandit. ogun bandit. bandit bẹ́ẹ̀ni. nígbà tí mo rí pé ó lè kọjá bó ṣe yẹ nǹkan ẹrù mi wà náà ọkọ̀ níta bíbá yẹn ní Sienna ni mo fi yà sáré kó nǹkan tó mo ní tí mo ń sáré ń bọ̀ ó ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti wà ní kí lórúkọ Akínyẹlé torí mo ṣe ń bọ̀ tí mo kúrò ní Káyàmá tí mo jáde sí Kìṣí jáde máa bọ̀ ní kí lórúkọ ìlú yìí tí mo gbàgbé jáde s'Ógbómọ̀ṣọ́ torí mo ń pẹ́ ọ̀nà rìn. kí ló dé tẹ́rù báyìí tẹ́ ń pẹ́ ọ̀nà rìn. torí ìgbó ẹ̀kẹ́rẹ́ tí máa dé gbà gbogbogbò ń wọ the first time tó kọ́kọ́ attack Káyàmá tó fi pa 75 people. 75 people ni wọ́n pa. bẹ́ẹ̀ni wọ́n ṣó ẹ ní kíní tán lé wọn dáhùn. nígbà tó tún máa yá wọn tún kọ lẹ́tà wá gbá wọn tó ń bọ̀ and then they came. nígbà tó tún máa tó bẹ́ẹ̀ lẹ́kẹta balùwẹ̀ pé nǹkan family mi mo láti send wọn àwọn yẹn tẹ̀ tí a sáré ibi tí mo yà sáré kó nǹkan tí mo lè kó wọn ní ilé ìtẹ́rù mi tí mọ́tò mi lè gbà mo yà sáré kó tí mo ń sáré ń bọ̀ ìyẹn mo fi dé ìmọ̀ àrí pé mo dé ìlú yẹn nígbà tí mo kọjá Ògbómọ̀ṣọ́ mo dé Akínyẹlé mo rí pé àwọn èrò pọ̀ mo wá páàkì sínú gárà ọjà ń bẹ̀ mo lọ ọ̀sẹ̀ mẹ́ta tí mo fi débi lónìí nísìnyí ọpẹ́lọpẹ́ bàbá lọ́jà àti ìyá lọ́jà ìlú yẹn. Akínyẹlé. bẹ́ẹ̀ni àwọn náà direct mi síbí nítorí fóònù mi ti sọnù wọ́n ti jí fóònù mi lẹ́yìn ìgbà tí mo dé Akínyẹlé ní. ibẹ̀ náà ti jí fóònù yín. ibẹ̀ náà ti jí fóònù mi I cannot make any communication mi ò lè. you cannot trace any of your family. any of them thank you very much sir so gan owó gan mi ò ní owó tí mo fi ra epo sínú mọ́tò débi báyìí bàbá ìyá lọ́jà ló fún mi 5,000 tí mo fi ra epo sínú mọ́tò débi bẹ́ẹ̀ ni ń tọrọ bẹ́ẹ̀ ni ń gba oúnjẹ àwọn ní Akínyẹlé yẹn fún almost 3 weeks mo fi gbé ń bẹ̀ or more than 3 weeks inú ọkọ̀ ni mò ń sùn ìyẹn ni àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà náà ní ṣe mo mọ Ìbàdàn dáadáa mo nínú wọn ní wọ́n wá ń ju èmi ò mọ bí o
wọ́n ní màṣẹ́ni rè wọ́n ra epo sínú ọkọ̀ fún mi tó lè gbé mi débi pé tí n bá ti ń bọ̀ mo mọ ìwóró odò mo ní màmá béèrè títí mo ṣàdé fi dé síbí ní ìrọ̀lẹ́ yìí. iṣẹ́ wo lẹ ń ṣe ní Káyàmọ́? Construction workers ló gbé mi débẹ̀. I mean construction work. I've been working with a construction company, but ngbà tí Ọlọ́run dẹ́ pèsè fún mi mo kọ́lé síbẹ̀ débi tó yẹ pé mo fi ti retire bí kí n máa. ọmọ ìlú wo gangan ni? ọmọ Ogun State. níbo l'Ogun State? ní Rẹ́mọ, Òde Rẹ́mọ. Òde Rẹ́mọ. ok ìgbà wo lẹ délé last? ọ̀rọ̀ mi ó pọ̀ torí. bàbá yẹn má sunkún, ẹ lè sunkún. Ogun lé mi kúrò nílé. Ogun náà ló lé yín kúrò nílé. olómú mi lọ tẹ̀tọ́ sí Káyàmá. mo fẹ́ padà sílé. wòlíì lónìí arákùnrin ilé tó ń padà sí tó bá nídìí ẹ̀mí ẹ̀ kó sá jìnnà ó ní kó kúrò nílẹ̀ Yorùbá ó ní kó kúrò níbi tán bí ẹ ní ibi tán bí mi ló gbé bóyá nílùú rẹ mọ ó ní ọmọ bo ní mo ní Yorùbá ó ní kúrò nílẹ̀ Yorùbá pátápátá ó ní bó jẹ́ ilẹ̀ Yíbò bó jẹ́ ìlà Haúsá ó ní bọ́lọ́run bá dẹ́ pèsè fún ẹ tó bá rí owó kó lọ sí lóyìnbó. ìyẹn ló mú mi ìgbà tó dẹ̀ ti pé màá kọ́lé mo fi kọ́lé sí Káyàmá. ẹ̀rẹ̀ ò jẹ́ kẹ́ ẹ yọjú sí Òde Rẹ́mọ mọ́ rárá. láìpẹ́ tí mo ti tẹ̀ tó débẹ̀ tí mo lọ ló bí ọdún méjì gbogbo nǹkan tí mo kó débẹ̀ parun ni nígbà tí màá yẹ náà ni pé ibi tán ni kò má padà sí o tó bójú wẹ̀yìn lọ́wọ́ bẹ̀ pé lóòótọ́ ló kó wá sílùú yẹn pé o fẹ́ ṣe business pé àmọ́ ó ti gbogbo ẹ̀ ti parun pé kó padà síbi tó níyan ló tó mú mi náà padà sí Káyàmọ́. ẹ tún padà sí Káyàmọ́ kó tó di pé ogun bandit dé. bàbá kí lẹ wá fẹ́ báyìí gan. mo tẹ àkọ́kọ́ kí n bá tẹ̀ rí pé torí mi tẹ̀ ní ẹni fóònù Android mi lọ gbé tẹ́gbẹ́ mi bá rí bí mékè torí àwọn information mi nínú Google mo sì fẹ́ sí tí n bá lè ṣe tí n bá rí gbogbo information máa lè make contact àwọn èèyàn mi yẹn bẹ́ẹ̀ so bá ní ibi tí màá ti gbé tẹ̀ wá bí kan rẹ́ǹtì kí n fi kí n kẹ́rù síbẹ̀ bó jẹ́ pé kí lorúkọ ọkọ mi Sienna tí mo ní kí n máa ṣe kábúkábú lẹ́ẹ̀kọ̀ọ̀kan so yẹn ni bẹ́tẹ̀ I'm financially weak mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yín mo ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú yín nǹkan tí mo ná kù bàbá lọ́jà àti ìyá lọ́jà kó fún mi nǹkan tí mo ní láyé lọ́rùn wa. How much is that? 300 naira. 300? That's almost 800 and something. Ẹ kò lè bàbá. It's all right. It's all right. Àwọn tí wọ́n ní kẹ́ ẹ wá bí kí ló tán fi ní kẹ́ ẹ wá bí. Nǹkan láàárọ̀ yìí ni ìyá lọ́jà ẹ wá bá mi lónìí àwọn jà ń wò mí pé látọjọ́ yìí pé bí nà ọkọ̀ pé àwọn náà mi tẹ mọ reason tó fi ní kí n wá síbi wọ́n ní wọ́n make a statement bàbá lọ́jà mi ó ní where you can get ibi tó ti lè rí ìrànlọ́wọ́ ó ní ṣòmẹ́ntọ́ ń pè ní Oriyomi mo ní èmi ò mọ̀ ó ní òun Agidigbo ọjà àjúwe bẹ́ẹ̀ wọ́n ti bá ti dé Agidigbo kó sọ pé òun béèrè aláàjì Oriyomi bàbá yẹn ni ó ṣeé ṣe káwọn ọmọ ṣẹ́ má jẹ́ ká orí o ó ní sọ pé ìyá lọ́jà àti bàbá lọ́jà àwọn náà direct ẹ sí wọn pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí mo ṣàlàyé yìí kò ṣàlàyé fún wọn pé lágbára Ọlọ́run àwọn mọ̀ pé dídùn lọ́sàn-án tó
bàbá sí tẹ bá rí lẹ́sìn àwọn ìyàwó àtàwọn ọmọ yín wọ́n lè wá wọ́n wá bá yín. màá tírèsì wọn màá pè wọn tí wọn ti bá ti lè rí fóònù rà. àdìgọ́ ṣẹ́rí láti ràn yín lọ́wọ́ látọ̀dọ̀ tiwa n tó rọrùn jù ni n tó sì wù wá jù ni n tá a ràn wá wá ṣe nìyẹn ṣùgbọ́n a ti kọrùn bọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a kọrùn bọ nǹkan kan sẹ́yìn tá a kọrùn bọ yẹn ó wá já máa ṣọ́ra ju ti tẹ́lẹ̀ lọ kò wá jẹ́ ká trust ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ́ wọ́n ti mọ story torí Yomi fẹ́ gbọ́ pé ọkọ mi náà mi o ẹ̀mú ń jìyà ń bì kan o iní kan o ẹ jẹ́ ń sun bídọ̀lá o ẹ jẹ́ ń wà pẹ̀lú yín o kó má di pé tàkúté ni wọ́n fi dẹ fólúwa ẹ̀ ṣẹ́ẹ̀sì mọ̀ pé nínú ayé yìí èèyàn gan fúnra rẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ sọ́ra rẹ̀ kó tó ní kọ́ lọ́n sọ òun ìdí inú tí ó fi wù mí kárí àwọn èèyàn yín kódà láti wà láyìíká wa dọ̀la gan yín bà mí lẹ́rù ẹ̀gẹ́tẹ̀ láti wà láyìíká wa. tẹ́gbẹ́ bá ní fóònù ọ̀fàǹdì. ẹ mọ nọ́mbà wọn. no tẹ́gbẹ́ bá ní fóònù nọ́mbà wọn ọ̀fàǹdì ni. bẹ́tẹ̀ mi sábà ní torí tí bá máa sọ orúkọ máa fi ń sọ máa fẹ́ wo lágbájá máa kọ́ bẹ́ẹ̀. bàbá. lágbára Ọlọ́run àbúrò ní ṣẹlẹ̀ sí mi láàrin màá ti sínú lọ́wọ́ tẹ́ bá máa ṣe fún mi èṣù nílò mi ò dẹ̀ nílò èṣù. bàbá yìí wọ́n save gbogbo contact wọn sórí Google wọ́n dẹ̀ ju fóònù wọn nù kí ni a lè ṣe tá a fi lè rí nọ́mbà àwọn relatives wọn kankan tó bá bá wọn. ṣé ẹ mọ̀ password email yín lórí. password email yín ṣé ẹ mọ̀. bẹ́ẹ̀ni. good a ṣe gbogbo yẹn lálẹ́ nsìn ẹni tí ó ṣe é nì yóò mọ̀ sí yẹn sìn bọ́ bàbá a bá yín gẹ̀ẹ́tì ilé àwọ̀ wálé fún yín lọ́la náà lásìrì lé ṣùgbọ́n àwọn tí wọ́n gbà yín lé náà wọ́n fẹ́ gba details gbogbo details yẹn náà la fẹ́ try láti get so tá a bá ti wá parí ètò tán sìn iléeṣẹ́ ọlọ́pàá kan wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ń bì alájọṣepọ̀ wa ni wọ́n mọ́tò yín ẹ wà débẹ̀ á bá wọn sọ̀rọ̀ bó ṣe pé ẹ súnmọ́ mọ́tò yẹn díjọ́ kejì di àárọ̀ ọ̀la tó bá ti wá dàárọ̀ ọ̀la ẹ máa gbé mọ́tò yẹn bọ̀ ń bì á wà move out fún àti bá yín get ilé àti communicate àwọn family yín èyí tá a bá lè communicate lálẹ́ inú wọn á communicate wọn. bàbá rédíò pọ̀ àwọn èèyàn pọ̀ nú ayé kí wọ́n tó sọ fún yín nínú ọjà pé ẹ máa bọ̀ lọ́dọ̀ Oriyomi tó bá yẹ pé ń sunkún kí tẹ́lẹ̀ tó bá yẹ pé ń dààmú kí tẹ́lẹ̀ tó bá yẹ pé ẹ̀ mọ́ tọ́kàn tẹ́lẹ̀ òpin ti dé bá tó ti yẹ yín òpin ti dé bá ẹ fọkàn yín balẹ̀ pé àwa lé yín ta ẹ máa lọ kò sí tá a lè ṣe kì í ṣe bí àbá yín gbalé ẹ lówó tẹ́ fi lè gbalé báyìí àbá yín gbalé a sì tún ṣèrànlọ́wọ́ àtijọ́ àti mu títí tẹ́ fi máa pawó wọlé tẹ́yìn náà fi máa gbé láìfún yín díẹ̀ so ẹ fọkàn balẹ̀ ogun yẹn àbẹ́ lọ́n fún un ṣùgbọ́n ó ti dé nínú sẹ́rí àwọn èèyàn lè máa tàn yàn ká máa sọ oríṣiríṣi nǹkan ogun yẹn pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àbẹ́ lọ́n fún un ṣùgbọ́n ogun yẹn ti dé ogun yẹn èso ogun wá nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ó ti délẹ̀ Yorùbá àwa abẹ́ lọ́hùn pẹ̀lú ìwà lẹ́yọ̀kan ìṣọ̀kan àwa abẹ́ lọ́hùn kọ́lọ́n bá wa lé lọ. ó jẹ́ pé òṣèlú náà ló gbé dé ni bó jẹ́ pé akatakítí náà ló gbé dé ni bó jẹ́ ojú kòkòrò ló gbé dé ni bójó lè ni bó jẹ́ wá ìkà ni bójó dájú ni gbogbo ibi tó bá ti wá náà Ọlọ́run lágbára ju gbogbo nǹkan lọ yóò bá wa dá gbogbo àwọn èèyàn tó wà ń díẹ̀ yóò bá wa tú àṣírí wọn yóò tú sí gbangba yóò fi wọ́n ṣẹ̀sín àwọn tó yẹ pé wọn ò rí omi mu mọ́ wọn ò rí ẹlẹ́rìndòdò mu mọ́ ju ẹ̀jẹ̀ èèyàn lọ Ọlọ́run ó fi wọ́n ṣẹ̀sín yóò sì bá wa lé gbogbo ìpayín kéke inú ẹ yóò bá wa lé dànù inú ẹ tí mo bá àwọn èèyàn sọ̀rọ̀ kódà tí mo bá wà ń lo òyìnbó sọ pé Nàìjíríà ó lógo èrè ó lè máa ti ọdún tí wà ó lè Nàìjíríà ilẹ̀ Yorùbá àwọn ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnu mi ò gbà mọ́ báyìí ẹnu mi ò gbà mọ́ báyìí
Nàìjíríà ti le báyìí kò síbi tó fọkàn balẹ̀ báyìí a lọ kí àwọn èèyàn kan níjẹta ní ìjẹrin lágbègbè Òkè Ògùn a sì wà lọ́dọ̀ wọn láago 7 alẹ́ aago 6 àbọ̀ wọ́n sì ń pé Oriyomi ibo lọ́wọ́ àsùn báyìí ilẹ̀ ti ṣú o láago 6 àbọ̀ níbi tá a máa ń rìn láago kan òru láago 6 àbọ̀ ẹ̀rù sì ń ba àwọn tá a lọ kí mo wá sọ fáwọn tá a wà bẹ́ẹ̀ tá a jọ wà nú mọ́tò mo nítọ̀ wàhálà ti dé o a jẹ́ pé àwọn ẹni tí ń gbé àdúgbò yìí gan tí wọ́n bá sùn lálẹ́ bí wọn ó jí láàárọ̀ bí wọn ò ní jí láàárọ̀ pẹ̀lú àwọn ará bí wọn ò mọ̀ ẹ̀rù ń bà wọ́n ẹ̀rù ti ń bẹsẹ̀ lójú ọ̀nà báyìí ẹ̀rù ti ń bẹsẹ̀ lójú ọ̀nà ẹ̀rù ti ń bẹsẹ̀ lójú ọ̀nà aburú ti dé kọ́lọ́wọ́n bá wa lè lọ ni kọ́lọ́wọ́n bá wa lè lọ ni aburú ńlá ni kọ́lọ́wọ́n bá káwọn kan kóra wọn jọ́bì kan sì mọ dáyàjá odidi ìlú mọ dáyàjá odidi orílẹ̀-èdè aburú ńlá ni ẹ fọkàn balẹ̀ bàbá ẹ fọkàn balẹ̀ tí ó bá sí aburú tiwọn ẹnu iṣẹ́ tí yín lè bá wà ẹ bá wà pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ṣùgbọ́n wọ́n lé yín jáde ẹ̀rù yín gan kó tán ìwọ̀n tẹ́ kàn lé kónú mọ́tò ẹ kónú mọ́tò ẹ̀ ń tọ́ da aburú yẹn lẹ̀ ẹ̀yin ọ̀mọ́ ní táwọn fẹ́ fi aburú yẹn sùn ẹ̀yin ọ̀mọ́ ẹ̀yin lẹ̀ sì ń jìyà rẹ̀ àwa sọ́ọ̀rì gbogbo wa àwa la sì ń jìyà rẹ̀ kọ́ ló wọn bá a ṣe mọ́ ẹ dìde bàbá ẹ ṣeun.